Ẹ kú dédé ìwòyí gbogbo ẹ̀yin olólùfẹ́ Olóyinka TNT. Ẹ kú bójú ọjọ́ ṣe rí, ṣe dáadáa ni mo bá yín. Ẹ káàárọ̀ níbi gbogbo tẹ́ bá ti ń gbọ́ mi. Ẹ̀yin fámìlì TaniOlohun, ẹ̀yin ni mo ní bá sọ̀rọ̀. Mi ò jẹ́ èèyàn kankan ní explanation. Ẹ̀yin ni mo ní láti apologize sí. Ẹ̀yin ni mo ní láti bẹ̀. Ẹ̀yin ni mo ní láti tọrọ àforíjì. Mo dẹ̀ fẹ́ kẹ́ find ẹ̀ nínú heart yín, nínú ẹ̀mí yín láti forgive me. Mo fọlọ́run ọba bẹ̀ yín. Àṣìṣe ni, ṣùgbọ́n mo bẹ̀ yín wípé ọmọ yín ò ní ṣàṣìṣe. Ẹ ní rí dààmú, ẹ ní rí wàhálà. Ntí ẹ mọ́wọ́ mẹsẹ̀ àti nǹkan tí ó kàn yín, ẹ ní dá sí gbàbí. Ìdí nìyí tí mo fi fẹ́ jáde, tí mo fi fẹ́ bẹ̀ ẹ̀yin fámìlì TaniOlohun. Pàápàá ṣe mọ̀ pé nígbà kan mo ṣe show, mo sọ fún gbogbo àwọn àfáà àti gbogbo àwọn èèyàn tó ń bínú, mo ní àwọn fámìlì TaniOlohun kankan ò tí ì jáde láti wá sọ wípé wọn ò rányàn kankan iṣẹ́. Mo ní so mi ò lẹ́jọ́, ẹnikẹ́ni náà ò dẹ̀ lẹ́jọ́ láti bá anybody tó bá ń sọ̀rọ̀ lò pé wọn ò rán wọn ṣẹ́, wọn ò rán wọn ṣẹ́. Àmọ́ bó ṣe wá wà yìí, gẹ́gẹ́ bí kò sí nǹkan tá lè fi ẹ̀jẹ̀ wé, gẹ́gẹ́ bí fámìlì TaniOlohun, ẹ̀gbọ́n TaniOlohun tí ìyá kan bàbá kan bí tán ti jáde pé àwọn àti TaniOlohun ti sọ̀rọ̀. Ṣẹ́dẹ̀ mọ̀ TaniOlohun bí àbúrò tó jìnnà sí mi ló máa jẹ́, tó dẹ̀ respect mi. Mi nífẹ̀ẹ́ kó wá kó dé kó wá di pé bóyá nǹkan tí ò kàn mí àbí nǹkan iṣẹ́ tí ò ràn mí mo wá dá sí, ó wá jí pé kó wá máa yájú sí mi àbí kó tẹ̀ mí lójúmọ́lẹ̀. Òun ló fẹ́ jẹ́ kí n wá ṣe kínní ní gbàgede. Mo bẹ̀ gbogbo ẹ̀yin fámìlì TaniOlohun láti orí ẹ̀gbọ́n ẹ̀, bàbá ìyá àti fámìlì pé ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Fún gbogbo ẹ̀bẹ̀ tí mo bẹ̀, ẹ má bínú. Ẹ má bínú, àṣìṣe ni, ẹnu ló gbé mi, ara abiyamọ dẹ̀ ló ta mí. Àmọ́ ṣe wá rí gbogbo ẹ̀bẹ̀ yẹn mo kó jẹ. Mo kó gbogbo ẹ̀bẹ̀ yẹn jẹ. Ẹ pretend wípé kò tiẹ̀ ṣẹlẹ̀ rí. Ẹ pretend pé aláìgbọ́n èèyàn, amukun mẹ́kọ̀ọ́, òpònú akíràdà, akídanidání, òun ló ń sọ̀rọ̀, òun ni ojú yẹn ni kẹ́ fi wò mí pé ẹ̀bẹ̀ tí mo bẹ̀ ẹnu ló gbé mi. Òjòjò bẹ́ẹ̀ ò ní ṣe ọmọ lọ́wọ́ mi mọ́. Mo dẹ̀ wá fi àsìkò yìí sọ fún gbogbo àwọn tí ẹ̀bẹ̀ yẹn lọ sí pé ẹ̀bẹ̀ yẹn wà null and void. Ẹ void ẹ̀bẹ̀ yẹn, ẹ dẹ̀ null ẹ̀ pé kò tiẹ̀ ṣẹlẹ̀. Ẹ fi pé kò ṣẹlẹ̀ pé mi ò bẹ̀bẹ̀, ẹ reverse ẹ̀ pé ẹnu ló gbé mi, òpònú akídanidání ọ̀dẹ̀. Olóyinka TNT kò lọ́pọlọ, kò gbọ́n. So ẹ̀bẹ̀ yẹn wà null and ó wà null and void. Mo kó jẹ, mo dá padà sí ẹnu mi. Ẹ̀yin fámìlì TaniOlohun, ẹ jọ̀ọ́ ẹ má bínú. Ẹ̀gbọ́n TaniOlohun mi mórúkọ yín o, ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run ẹ má bínú sí mi. Ìyá TaniOlohun àti gbogbo ẹgbẹ́ tẹ́ bá gẹ́gẹ́ bẹ́ ṣe sọ pé ẹ máa ń rí TaniOlohun, ẹ jọ̀ọ́ ẹ bá mi bẹ̀ ẹ́, ẹni kó má bínú, ẹni ara abiyamọ ló ta mí tí mo fi jáde. Mi kúkú mọ̀ nǹkankan. Gẹ́gẹ́ bára ṣe ta nígbà tí ogun yẹn pọ̀ fún mi, tóun náà jáde fún mi, òun ló mú mi jáde. Ṣùgbọ́n ẹ wá bá mi sọ fún pé kó má bínú sí mi. Ẹ̀yin fámìlì TaniOlohun náà, ẹ má bínú sí mi. Kò kúkú sẹ́ni tó mọ ọmọ pọ̀ tó ọlọ́mọ. Wọ́n dẹ̀ ní Bíbélì ní fẹ́ràn ara ẹ bí ọmọlàkejì ẹ, kò ní kó fẹ́ràn ara ẹ ju ọmọlàkejì ẹ lọ. Mi ò lè fẹ́ràn TaniOlohun ju ẹ̀yin fámìlì ẹ lọ. Àmọ́ bó ti wá rí, ẹ̀bẹ̀ náà ni máa bẹ̀ yín pé ẹ forí jì mí. Torí ẹjọ́ ò kí ń mọ, wọ́n ní ẹjọ́ ò kí ń mọ ẹjọ́ èèyàn kéèyàn má mọ̀ dá. Mo rí pé ọ̀rọ̀ tẹ́ ẹ sọ yẹn ó ta bá mi, ó concern mi, mo bẹ̀bẹ̀. Mo dẹ̀ mọ̀ pé mo wà lára àwọn tó bẹ̀bẹ̀. Mo dẹ̀ mọ̀ pé mo ṣáà mọ̀ pé àwa tá bẹ̀bẹ̀ ò pọ̀. Ṣùgbọ́n mo mọ̀ pé mo jẹ́ kan nínú àwọn tó bẹ̀bẹ̀. At least wọ́n dárúkọ mi. Òun ni mo ṣe wá bá yín pé ẹ má bínú sí mi. Ẹ má bínú sí mi. Mi ì ní ṣerú ẹ̀ mọ́. Òjòjò bẹ́ẹ̀ ò ní ṣe ọmọ lọ́wọ́ mi mọ́. Ẹ̀bẹ̀ yẹn mọ ẹ̀yin Ìlọrin, ẹ jọ̀ọ́ ẹ bá mi náà lẹ̀ kẹ́dẹ̀ void ẹ̀ nítorí Ọlọ́run. Ẹ̀yin náà ẹ má bínú sí mi. Nítorí mo rí pé àwọn èèyàn send fídíò yẹn sí mi. Mo ti ráwọn tó sọ fún mi pé tó ti ẹ̀ ń bú mi, tó ń bínú sí mi. Ẹ má bínú sí mi. Ẹ jẹ́ kó ní kálukú ṣe tinú ẹ̀. Ẹ kó ní kálukú ṣe nǹkan tó bá wà nínú ẹ̀, kò sí tó kàn mí mọ́. Ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run. Ẹ má bínú. Mi ì mú TaniOlohun, ẹ̀bẹ̀ tí mò ń bẹ̀. Mi ì ní kí TaniOlohun má ṣe nǹkan tó fẹ́ ṣe. Mi ì ní káwọn Ìlọrin má ṣe nǹkan tó fẹ́ ṣe. Mi ì ní kí ìjọba má ṣe nǹkan tó fẹ́ ṣe. Bọ́ mo kàn mọ̀ wípé tí ẹ̀bẹ̀ bá pọ̀,
ó ṣeé ṣe kẹ́pẹ́ tó bá ti ní nǹkan nínú tó fẹ́ ṣe tẹ́lẹ̀ tó yẹ pé ó máa ṣe pé kokoko tẹ́lẹ̀ ó ṣeé ṣe kínú wọn rọ̀ àbóbó ti wá rí mo withdraw ẹ̀bẹ̀ yẹn mo withdraw ẹ̀bẹ̀ yẹn ẹ má bínú o ẹ̀yin family TaniOlohun ẹ jọ̀ọ́ ẹ foríjì mi ọmọdé ò kì í mú ẹ̀kọ́ jẹ kó má rí lọ́wọ́ èmi ti wá jẹ lé ó ti rá mi lọ́wọ́ mi ò dáhùn tẹ́lẹ̀ nítorí pé kò sí family kò sẹ́jẹ̀ tó wá bọ́ta àmọ́ bó ṣe wá rí yìí o tí family ẹ̀ ti wá bọ́ta tí wọ́n ti sọ yìí tí wọ́n dẹ̀ ní òwe ò kí ń ṣe òwe ò ní jẹ́ òwe èèyàn kéèyàn má mọ̀ so mo mọ̀ pé ó kàn mí mo bẹ̀bẹ̀ kò rán mi lóòótọ́ ṣe mọ̀ pé mo ní kò rán mi àmọ́ mo wá withdraw ẹ̀bẹ̀ yẹn ẹ má bínú nítorí Ọlọ́run ẹ̀yin family TaniOlohun ẹ foríjì mí òpònú akíràdà ni ọmọ tẹ́rí tó jókòó yìí ẹnu máa ń gbé ni ọmọ tí kò ń mind business ẹ̀ nǹkan tí ò kàn ló máa ń dá sí ẹlẹ́nu jágajàgẹ ẹlẹ́nu jùgùjùgù ni agùnmáníyè ni ọmọ tẹ́rí tó jókòó yìí ó kọ̀ dàgbà ni kò dánú kò lọ́pọlọ lórí ọpọlọ ẹ̀ ti kú ọpọlọ ẹ̀ abẹ́ ẹsẹ̀ ló wà bóyá nígbà yẹn tó yẹ kó ronú jinlẹ̀ kò ronú ló fi bọ́ síta tẹnu wá gbé tó wá ṣe ojúmọ́ tó wá ṣe àyanjúràn tó ń pè ọ́n ní èmi hypocrite wọ́n ṣe gbogbo ẹ má bínú mo deserve gbogbo nǹkan tó bá ṣẹlẹ̀ ṣùgbọ́n ẹ má bínú ẹ foríjì mi o broda TaniOlohun àti gbogbo family TaniOlohun àti gbogbo ẹ̀yin tẹ́ wà lẹ́yìn TaniOlohun ẹ foríjì mi ẹ má bínú ẹ jọ̀ọ́ ṣé wá rẹ̀yìn ará Ìlọrin náà ẹ jọ̀ọ́ ẹ̀bẹ̀ yẹn náà ẹ foríjì mi ẹ bá ń void ẹ o gbogbo nǹkan tẹ́ bá wà lọ́kàn ní kálukú Ọlọ́run á ràn yín lọ́wọ́ o ẹ má bínú ẹ foríjì mi ire o ẹ káàárọ̀.